God, just hear yourself. Only, go on, mana. I the video ram, officer. God bless you. God bless you. I've been there, and they never call me. The time someone and one would dry a lode and yai baba. I'm about you. Oh, Jesus. Oh, Jesus, come and see him yourself. Thank God I did hear myself. Now I made a video of myself. Jesus. Jesus. Now why they talk say Baramucha Pinchimba, it don't happen with that now. Yellow. Hello, Shanu. Allah. You don't do it. Allah. Hi. Oh boy. Okay. See life. Wait till do life. See life. Wait till do am. See life. So I think these people don't do. Hey, wahala be like riding bicycle, my brother. Ina you come and see you on us. Come and be a melo here. Since I said you wani. Since I said you. Woye acres of land. Táwọn Fúlàní bà oko yẹn jẹ́. Ẹ jẹ́ njoko sókè. Woye acres of land yẹn. Ṣé bá sanwó ní rọ́ ni? Breakfast ni everybody ma shop am. Hey, wahala. This is my farm. I do this work yesterday. With my injury on my stomach. Hey, see my farm. This is my real farm. The way I do yesterday. With gunshot injury. See my stomach. This one I gunshot. Gunshot from my anus out of my stomach. See what these people do me. Hey, wahala. If I let them come back. Hey, officer, only God can bless you now. Only God. Now God can bless you now. Amen. See what hala. See what Fulani people do. Hey. Now my farm. That one. This one is not my own. All of these farms now are family farms. Now my family farms. Hausa àti Fúlàní. Okay. Oga. Hey, yeah, me. You can't gbé mi straight. Hey, yeah, baba mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Ledike Ifeoluwa show. The one and only baby of Yoruba nation. Èmi náà ni wọ́n ní fẹ́ lómi ṣe mí. Ẹ̀yin ìyá mi baba mi ṣe ti rojo ayé lóde. Tí ó bá kárí báyìí, wọn ò ní believe. Now, woye acres of land yẹn. Àsìkò harvest la wà yìí. Àsìkò òjò nílùú Nàìjíríà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Àsìkò tó yẹ kí gbogbo àwọn àgbẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáko kó lè jèrè oko kó jẹ́ lè pọ̀ tó bá máa fi di October, September, di November, December kó jẹ́ lè pọ̀ dáadáa. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ wòye acres of land tí Fúlàní yẹn fi dá oko. Ẹ wo bí Táwùsá fi dáko. Ẹ wo bí Fúlàní ṣe kó màlúù wá jẹ oko yẹn. Ṣebí nígbà táwa ń sọ wípé wọn ò jẹ́ ká ní oko mọ́ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, wọ́n ní rọ́là ń pa. Wọ́n ní nà láì. Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Náà ṣe ti rójú ayé lóde. Ṣe ti rí àrà tí Fúlàní tó bá sọ wípé àwọn tí wọ́n kó bá èrè oko. Mi mọ̀ wípé àwọn tí wọ́n kó bá nǹkan ọ̀gbìn, àwọn tí wọ́n bà iṣẹ́ ọwọ́ àwọn àgbẹ̀ jẹ́, àwọn tí wọ́n fi ayé ní àwọn àgbẹ̀ lára, àwọn Fúlàní ni. Àwọn Fúlàní ni. Ṣé bẹ́ẹ̀ tí rójú ayé báyìí?
ẹ wo Mọ́là tó ń sọ̀rọ̀ yìí lágọ̀ọ́ ara ẹ̀ ó ní ojú ọgbẹ́ ọta ìbọn lágọ̀ọ́ ara ọ̀nà ló mọ irú iṣẹ́ tó ń ṣe bóyá rìtáyà sójà lòun náà bóyá rìtáyà pólíìsì ni bóyá síkírọ́rìtì kan ni wọ́n ṣàtìyìn níbọn níkùnrin lẹ́gbẹ̀ẹ́ kan orí ló kó yọ àbọ̀ ara yẹn ló wá fi ń ṣiṣẹ́ ọ̀gbẹ̀ tó fi ń dáko ní òun gbàgbọ́ wípé tóun bá dáko oúnjẹ á pọ̀ lọ́pọ̀ yanturu òun á jèrè oko ẹ wo ohun tó ṣẹlẹ̀ ṣèbí nígbà tá a sọ wípé àwa Yorùbá àbá Fúlàní ṣe mọ́ ṣe báwọn Haúsá múra ogun tiwa ni wọ́n ní we are one we are brothers and sisters wallahi we be brothers and sisters we no go separate na one Nigeria we go stand for one Nigeria Fúlàní ti báyé wọn jẹ́ ní one Nigeria ẹ wo àbọ̀dé one Nigeria ẹjọ́ tí gbogbo àwọn tó ń dáko tí wọ́n bá rí oko yẹn dá successful tí nǹkan oko ń wù bó ṣe yẹ kó wù tí èrè oko ń lọ déédéé ẹjọ́ ṣé oúnjẹ ò ní pọ̀ ní ilẹ̀ wa ṣé kò ní sí oúnjẹ ànító àti àníṣẹ́kù ẹ lọ wo àwọn tí wọ́n gbé ata wá sí Mile 12 Johnson àwọn Fúlàní ni àwọn Fúlàní níbi tí wọ́n ya ìka èèyàn sí wọ́n á wá rán àwọn ọmọ wọn kó da màálù kó lọ fi ba oko ẹ̀yà ìmí jẹ́ tí kì í ṣe ẹ̀yà títí wọn wọ́n á rán Fúlàní àwọn ọmọ wọn kó lọ máa ba èrè oko jẹ́ ewu ẹnujọ́ mẹ́ta yẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi àwọn fídíò kan trend àwọn fídíò yẹn pọ̀ lọ́pọ̀ yanturu tí àwọn Fúlàní mo fẹ́ gbé àwọn fídíò wọ̀nyẹn wá ni tí wọ́n dẹ̀ fi màálù lọ máa jẹ oko lóko ẹjọ́ tí gbogbo nǹkan oko yẹn bá dàgbà tó bá wù tí wọ́n bá kó èrè oko wọ̀nyẹn ẹjọ́ ṣé oúnjẹ ò ní pọ̀ ní ilẹ̀ wa ṣé àní ní ànító àti àníṣẹ́kù òun la ṣe sọ fún yín wípé ìran Fúlàní ò fẹ́ kí ìran Mọ́là àti ìran Yorùbá kó bọ́ lóko ẹrú Fúlàní fẹ́ kí gbogbo wa máa ṣe ẹrú àwọn ni Fúlàní fẹ́ ká máa sin àwọn ni àwa ìran Yorùbá àwa ìran aládé ẹ jẹ́ ká jí ẹ wo ibi tí a bára wa ní ọjọ́ tòní mo rí àwọn fídíò kan à lè post ẹ̀ àwọn tó lọ sí oko àwọn new video ní o kì í ṣe old video tí Fúlàní dẹ̀ yọ wọ́n ní ọwọ́ bọ́ sílẹ̀ Fúlàní ṣe kí ni ó yọ wọ́n ní ọwọ́ bọ́ sílẹ̀ ó yọ àdá tí wọ́n ọwọ́ tó fi ń oko owó tó fi ń kọbè ọwọ́ tó fi ń ṣiṣẹ́ oko Fúlàní dẹ̀ ń bá wọn fi àdá gé bọ́lẹ̀ náà ẹ bá mi gbé ojú ayọ̀ sókè ta ló ń pè mí à sọ̀rọ̀ létà ẹ bá mi gbójú ayọ̀ sókè ẹ bá mi tún wo fídíò eléyìí tí mo fẹ́ fi hàn yìí tó bá jẹ́ pé ó dá bẹ́ẹ̀. ṣé eléyìí bójú mu ṣé eléyìí dá ẹ wo àti pákí àti àgbàdo ẹ wo bí màálù Fúlàní ṣe ń jẹ lóko ẹ wá lè fẹ́ oúnjẹ jẹ ní Nàìjà ẹ lè fẹ́ oúnjẹ jẹ nílùú Nàìjíríà ẹ wojú ayé lóde nínú oko èèyàn lóko tó ti ń súnmọ́ kí wọ́n máa kó èrè oko yẹn ṣé àwọn àgbàdo tí màálù tó nàgà tó ń jẹ ṣé àwọn màálù ìṣe kò tí ń súnmọ́ àsìkò àti ká gbogbo àwọn pákí tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fi ẹsẹ̀ bàjẹ́ ṣé kò tí ń tó àsìkò àti wú wọn láti fi wọ́n ṣe gàrí láti fi wọ́n ṣe èlùbọ́ láti sọ wọ́n dóúnjẹ ẹjọ́ ṣé kò tí tó àsìkò ṣé kò tí tó àsìkò ẹ wá wo bí fún màálù bó ṣe ń jẹ oko ẹ wo àrà tí màálù tó ń fi oko dá ẹ wo tí wọ́n fi ojú àwọn àgbẹ̀ rí ní ìlú Nàìjíríà báwo ló ń jẹ́ ṣe fẹ́ pọ̀ lọ́pọ̀ yanturu ní ìlú Nàìjà ìbéèrè tí ò fàjà báwo lọkàn àwọn èèyàn ṣe fẹ́ balẹ̀ báwo làwọn èèyàn ṣe fẹ́ rí jẹ àwọn fídíò yẹn pọ̀ ní ẹnujọ́ mẹ́ta ìdébi wípé ọmọ Fúlàní dẹ̀ wọ inú oko àgbàdo ẹ̀yin ìyá yìí bàbá mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣá gbogbo àgbàdo tó ti ga gọ̀lọ̀tọ̀gọ̀lọ̀tọ̀ tó ti ga jù lọ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi àdá ṣá gbogbo wọn wálẹ̀ báyìí ó dẹ̀ ń ṣe fídíò ìkejì ẹ̀ dẹ̀ ń fídíò ẹ̀ ó dẹ̀ ń ṣá gbogbo wọn wálẹ̀ lókolóko
àwọn tó fẹ́ ká sìn wọ́n kú nìyẹn àwọn tá à ń sọ fún yín nìyẹn pé kẹ́ jẹ́ ká kúrò níwọ̀ Nàìjíríà ká dá dúró a lè dá dúró kí ìyà ohun ọ̀gbìn máa jẹ wá a lè dá dúró kí nǹkan ọ̀gbìn wa kó má lọ déédé kí ló sọ àwọn arúgbó mi dẹni tí ò lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ lọ́jọ́ tòní kì í ṣe wípé ó tilẹ̀ wọ́n sára kì í ṣe wípé wọn ò lè ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n ohun tí àwọn Fúlàní fi ojú wọn rí lóko ṣé mọyì àwọn ìyá tí wọn ṣe nǹkan oṣù mọ́ tí àwọn ọmọ burúkú Fúlàní yìí àwọn tó jẹ́ pé ọmọ ni wọ́n jẹ́ fún wọn tí wọ́n máa ká wọn mọ́ oko tí wọ́n máa lù wọ́n tó máa tún bá àwọn ìyá arúgbó wọn sùn mélòó la fẹ́ sọ àwọn Fúlàní á máa bá àwọn ìyá arúgbó sùn wọ́n dẹ̀ máa ṣe fídíò wọn mi ò rí irú ẹ̀rí ìjọ tí mo rí fídíò yẹn ìbànújẹ́ gorí ẹ̀mí ọ̀tá mi pé kí leléyìí àwọn Fúlàní ká màmá ìmọ̀ oko wọ́n dẹ̀ lu ìyá yẹn àlùdójúbolẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní to sẹ́ẹ̀tì lórí ìyá yẹn ìkíní ṣe fídíò ó bá ìyá yẹn sùn ìkejì bá ìyá yẹn sùn nígbà tí yẹn bá ìyá yẹn sùn tán ó tún jẹ́ kí ni ó dìde òun ṣẹ̀ṣẹ̀ wá gba fóònù lọ́wọ́ ìkejì ẹ̀ tó ń ṣe fídíò òun náà bẹ̀rẹ̀ sí ní bá ìyá yẹn sùn ṣé kìí ṣe nǹkan ìbànújẹ́ nìyẹn ta ló máa gbé yẹn síta káyé wò ta ló máa gbé síta káyé wò ṣé fídíò yẹn ṣó ṣe promote because gbogbo nǹkan tá à ń gbé sórí social media làwọn kìíní burúkú ẹranko játijàti ni wọ́n ń rí ìjẹta bá gbéwu fídíò yẹn sórí social media ṣé wọ́n tún ní fi wá ṣe yẹ̀yẹ́ pò tẹ̀ dábẹ́ ó ti débi táwọn fẹ́ kó dé ọwọ́ wa ti tẹ̀ àti rí tú táwọn ń fi àwọn ìyá àgbàlagbà wa tó ń lọ sóko àti rí tú tí wọ́n fi wọ́n pa mélòó àwọn bàbá tí wọ́n ti sọ di tàǹpùrùpù tí wọn ò ní ọwọ́ méjèèjì wọn tí wọ́n ti ṣá ọwọ́ wọn dànù nínú oko mélòó ẹni tí wọ́n ti bẹ́ lórí fídíò kan náà wà lọ́wọ́ mi bíbá mi ò mọ̀ bóyá YouTube bóyá ó máa allow ká play ẹ̀ ni mi ò mọ̀ Fúlàní náà ló ṣá bàbá yẹn ní ìṣàkúṣà ìṣàwèrè ẹ jẹ́ kí n wò tí n bá lè display yẹn tí wọ́n bá ní report page mi ẹ jẹ́ kí n sáré wò tó bá jọmọ́ òun tá bá lè play ok ó dá ipa máa lè play ẹ jẹ́ ká tún gbọ́ ilé ẹ jẹ́ àgbọ̀. èèyàn wa tí mo ṣàlàyé ẹ̀ fún yín tí mo sọ pé àrìn nípa ọ̀rọ̀ àwọn Fúlàní tí mo ní ìṣẹ̀lẹ̀ yẹn pé ó ṣẹlẹ̀ sí tá a torí ẹ̀ wọ igbó rìsáàfù òun lélẹ́yìí so àwọn ibi tí wọ́n ti ẹ wo iṣu tí Fúlàní fi ọmọ ènìyàn pa nílùú Nàìjíríà ó wà láàyè so ẹ wo àrà táwọn Fúlàní fi àwọn èèyàn dá ní ìlú Nàìjà ṣe é gbọ́. adúpẹ́ fọlọ́ pé tó a rí ẹ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láàyè so Ọlọ́run ṣe wọ́n ti gé ẹni yẹn lọ́wọ́ kan o adúpẹ́ fún Ọlọ́run wọ́n ti máàkì ẹ o ìlera rẹ báyìí orí náà bandage lọ gbé sí o sellotape plaster so àwọn èèyàn wa tí àtọ́jọ kọ́wọ́rìn wá láti Àkúrẹ́ ẹ wo èrò àwọn àmìlà yìí so hospital ni ó wà ní general hospital ní Ọ̀rẹ́ so ìyàwó ẹ̀ ní so ẹjọ́ gbogbo ní abẹ̀yìn ìrànlọ́wọ́ wọn lákàn nídìí kí Ọlọ́run kó ran gbogbo lọ́wọ́ so bàbá tí wọ́n padà tún rescue ẹ̀ àwọn náà tún lélẹ̀ yìí ṣe bàbá wa Mustapha Adéjùmọ̀ so àwọn ni wọ́n tún fi ṣe Ọlọ́run fi ṣe gàrí tíra wa kó tó di pé àwa náà pé a padà wọ inú igbó yẹn bọ̀dá ṣàdúpẹ́ fún Ọlọ́run pé ẹ̀mí rẹ̀ ó wà láàyè Adéoyè àwọn Fúlàní mélòó ló ní wọ́n àwọn mẹ́wàá ẹgbọ́ báyẹn Fúlàní mẹ́wàá lórí èèyàn kan ògo Ọlọ́run Fúlàní mẹ́wàá lórí èèyàn kan ẹ̀mí rẹ̀ ṣẹ́rí panu lẹ́ni ẹ̀ gbígbà ẹ̀wù báyìí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ èèmù wọn nìyẹn but aṣáàdúpẹ́ fún Ọlọ́run ẹ̀wù báyìí so ọwọ́ yẹn tó kó ṣe jẹ́ nìyẹn yín bàbá mi. ṣé ti rí báyìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣé ẹ ti rí ojú ayé lóde àrà táwọn Fúlàní dáràn tí wọ́n fi àwọn èèyàn dá nílùú Nàìjíríà nìyẹn ìtú tí wọ́n fi àwọn èèyàn pa
ẹ̀yin kan dẹ̀ insist wípé wọ́n Nàìjíríà yẹn lẹ fẹ́ wà, ẹ takú wípé ìlú yẹn lẹ fẹ́ wà, ìjọ wo lẹ fẹ́ bọ́, ẹ wá ń sunkún ebi. Ṣèbí tí wọ́n bá gbin nǹkan lóko tó bá ráyè wù, òun ló máa kéré oko ni wọ́n máa kó wá sọ́jà tí ẹ máa rí tà. Àìmọye àwọn ọjà míì ní àwọn ìgbèríko bòmíì tó jẹ́ wípé wọn ò lè nájà ìjọ márùn-ún ìjọ mẹ́ta mọ́, kí ló fẹ́ gbé wá sọ́jà nígbà tí Fúlàní ti bà gbogbo nǹkan oko jẹ́. Wọn ò lè gbé ẹ̀fọ́ wá, wọn ò lè gbé ata wá, wọn ò lè gbé gààrí wá, wọn ò lè gbé lùbọ́ wá, wọn ò lè gbé àgbàdo wá, wọn ò lè gbé oúnjẹ kankan wá sí ọjà. Ewébẹ̀ wọn ò lè gbé wá mọ́. Tí ẹ bá débi tí ewúrẹ́ tí màálù ti ń jẹ ewédú, ẹ̀rọ Ọlọ́run bá yín pé ṣé màálù ló ṣe báyìí ha ewédú jẹ lóko. Bó bá ṣe ewédú jẹ báyìí yóò mọ jẹ̀fọ́ yàmyàmyàm lẹ́nu. Ẹjọ́ báwo ló ṣe fẹ́ rí ewébẹ̀ tà? Báwo ló ṣe fẹ́ rí èrè oko kó lọ sórí ọjà? Nàìjíríà ti wá di ohun tó jẹ́ pé wọn ò lè nájà jọ márùn-ún mọ́, wọn ò lè nájà jọ mẹ́ta mọ́, wọn ò lè nájà ọ̀sọ̀ọ̀sẹ̀ mọ́ nítorí kò sí ohun tó fẹ́ kó wá sọ́jà. Ìwọ̀nba táwọn Fúlàní ìbá wá kó wá fún wa, wọ́n á fowó gọbọyé sí. Ẹ wo iye tí wọ́n ta táǹsì, kí ló kọlu atatata fi wọ́n ṣe dọ́là lọ́ fi ń ra ta ni? Ìbéèrè tí ó fàjà. Kí ló dé tí ata wọ́n? Kí ló dé tálùbọ́sà wọ́n? Kí ló dé tí iṣu wọ́n? Ṣé iṣu òwú nínú oko mọ́ ni? Ṣebí ohun tó fẹ́ kó máa ṣẹlẹ̀ sí wa náà nìyẹn. Wọ́n fẹ́ ká sí Fúlàní kú, àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí. Yorùbá ẹ jẹ́ ká jí. Ṣẹ́gi tó bá ti ṣẹlẹ̀ sáwọn Haúsá báyìí, ẹ jẹ́ máa bá wọn promote ẹ̀ ká máa ṣe thank you Lord. Ẹni tí Haúsá pariwo Jesus Jesus Jesus, ẹni tí mo ní kí ló ṣe Jésù? Kí ló ṣe Jésù? Ṣé etí wọn di nígbà tá à ń sọ fún wọn náà? Etí wọn di nígbà tá à ń kégbe wípé nǹkan báyìí láwọn ńlá kọjá, ṣebí wọ́n sọ fún wa pé nà láì ní. Ó ti wá dé bá wọn náà nìyẹn kó mú mọ́ra. Ohun tá à ń nú ọmọkùnrin yẹn kàn fi ṣe mí ni wípé ó ní ojú egbò ọta ìbọn lágọ̀ọ́ ara. Ó ní àgọ́ ara. Oko tó wà ńbẹ̀ yẹn acres, kì í ṣe éka kan, acres of land ni. Ẹgbọ́n tó ní family land àwọn ní gbogbo bẹ̀ yẹn tí wọ́n dẹ̀ fi gbogbo ẹ̀ dáko. Àwọn Fúlàní dẹ̀ gbọ́ màálù síbẹ̀, wọ́n dẹ̀ tẹ gbogbo ẹ̀ bàṣàbàṣà, wọ́n tẹ̀ wọ́n kán lọ́rùn. Ṣàgbàdo tó ti kán lọ́rùn ṣó máa dìde mọ́? Báwo ló ṣe fẹ́ dìde? Kẹ wojú ayé lóde. Àwa Yorùbá ẹ má jẹ́ ká finá sórí òrùlé sùn. Opportunity comes in a once. Opportunity ló dé fún wa. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá wa Professor Banji Akintoye. Ká sowọ́pọ̀ pẹ̀lú Májàsọ́lá. Nàìjíríà ò lè gbé wa mọ́, kò lè fẹ́fọ̀ wa. Ó ti wọ kọ́mà. Nàìjíríà ti ṣubú. President Bola Ahmed ti ṣubú, Nàìjíríà ṣubú. June 12 Nàìjíríà ti ṣubú finally. Ní June 12 2024 ní Nàìjíríà ṣubú finally. A ti sọ fún yín tẹ́lẹ̀ pé ó ti ṣubú ẹ̀ believe. But Ọlọ́run ti fi kíni? Ó ti fi hàn ní 2024 June 12 Nàìjíríà ṣubú finally. Kò lè dìde mọ́. Wọ́n á gbé gan kò lè dìde. Ẹ jẹ́ abọ́lókun ẹgbẹ́, ẹ jẹ́ àmọ́ ẹni tá à ń ṣe. Iṣẹ́ burúkú làwọn pípù yìí ń ṣe. Ojú òní tí wọ́n Ọlọ́run á dì wá mọ́, Ọlọ́run á fún wa ṣe ilẹ̀ Yorùbá gbé gbogbo wa, kò ní gbé ọ̀dàlẹ̀. ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ètò yẹ bá mi share, ẹ subscribe sí YouTube channel mi, ẹ gbé gbogbo àwọn short video mi lẹ́nu ọjọ́ mẹ́ta kékeré ni mo fi ń ṣe, mi ò jẹ́ kó gùn, kò wọ 40 minutes kò wọ 30 minutes. Ẹ bá mi ṣe kí ẹ bá mi subscribe sí YouTube channel mi, ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, kẹ́ bá mi share. Ojú òní tí yàn á jọ lájọṣepẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn product tá tá lórí ìkànnì Lady K Ifeoluwa Show. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọdún, tẹ́ fẹ́ ra aṣọ ọdún, tẹ́ fẹ́ ra product àgbo àgúnmu, ẹ jọ̀ọ́ ẹ gbá mi láago, ojú òní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ send owó sílé, ẹ lọ download Lemfi app, kẹ́ lórí referral code mi. Ẹ jọ̀ọ́ tó yọ lẹ́nu mi ti gbẹ, kò sí nǹkan kan lẹ̀. Ẹ wọ afẹ́fẹ́ burúkú Nàìjíríà ti fẹ́ lù mí. Ó fẹ́ lù mí bí tí mo afẹ́fẹ́ yẹn ti fẹ́ lù mí, ó ti ṣe kí ni, ó ti lẹ́tìkẹ́. Lágbára Ọlọ́run àní tọrọ jà ní tọrọ mu. Ire o.